Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa. Tí ẹ̀yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ káàbọ̀ sí àárín wa. Tẹ́yin bá ń padà wá, tẹ̀ ti jẹ́ ìkan lára wa tẹ́lẹ̀. Ẹ ṣé fún gbogbo ìgbà yín. Sinimá tí a mú review ẹ̀ wá fún wa lọ́jọ́ tòní ni Aisiki. Ẹ bá wo sinimá yìí láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ó jẹ́ sinimá tó kún fún àṣà àti ìṣe Yorùbá. Nípa dialogue, nípa settings, gbogbo ẹ̀ ló bá ti ìgbà àwọn bàbá wa mu. Mo gbé fún Adekas lórí iṣẹ́ yìí. Tẹ́yin ò bá ti wá wò, ẹ tara ṣàṣà lọ sí Adekas TV. Ìbẹ̀rẹ̀ tí máa rí sinimá yìí wò. Aisiki. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà nínú sinimá yìí. Látòrí àwọn arákùnrin wa tí a mọ̀ bẹ́ẹ̀ ní Mowó, lalude fúnra rẹ̀. Bàbá àsàlẹ̀ fún àwọn olówó, ìyẹn ni bàbá olóògùn tó jẹ́ bàbá àsàlẹ̀ fún wọn nínú sinimá yìí. Wọ́n wà níbẹ̀. Aigbe ó wà níbẹ̀. Fleki ó wà níbẹ̀. Àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n wà nínú sinimá yìí. Wọ́n jẹ́ kó wóyé wa nínú sinimá yìí wípé agbára ju agbára lọ, ògùn ju ògùn lọ, owó ju owó lọ. Obìnrin lè gbé obìnrin kó sọnù, ọkùnrin lè gbé ọkùnrin kó sọnù. Àmọ́ nínú sinimá yìí, obìnrin ló ń gun ẹṣin lọ ká ìyálà ìyá ọkùnrin mọ́lé nínú sinimá yìí. À ń retí apá kejì ẹ̀, ṣùgbọ́n tẹ́yin ò bá ti wo apá kìíní, kílẹ̀ ń dúró ṣe? Ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Aisiki láti Adekas TV. Ìbẹ̀lẹ̀ ti máa rí wò. Ẹ wò, ẹ bá ti wò ẹ padà wá sí comment section. Kílẹ̀ yín tí ẹ rò kó máa jẹ́ ìgbẹ̀yìn Aigbe pẹ̀lú ìtú tó fi ọkùnrin yẹn pa. Ọkùnrin ni ìní dárúkọ ẹ̀, ṣùgbọ́n fẹ́ kẹ́ wò ó ni. Tẹ́yin bá wá retí apá kejì sinimá yìí, ẹ comment part 2 tó fi jẹ́ wípé tó bá dé ìgbà àti àkọ́kọ́ tó jáde, ẹ máa jẹ́ ní àkọ́kọ́ láti rí pé àǹfààní ẹ̀ la máa fi ṣọwọ́ sí yín. Ẹ má wá gbàgbé, ẹ bá wa like, ẹ thumbs up, ẹ comment, ẹ bá wa share, so that gbogbo ìgbà tá a bá ti ń gbé àwọn àgbéléwò sinimá bíi eléyìí yẹn review wa, ẹ̀dùn máa láǹfààní láti jẹ̀gbádùn ẹ̀. Ẹ ṣé púpọ̀ fún àsìkò yín.